Suratul Infitar. بسم الله الرحمن الرحيم. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. إذا السماء انفطرت Nígbà tí sánmọ̀ bá fàya pẹ́rẹpẹ̀rẹ, وإذا الكواكب انتثرت àti nígbà tí àwọn ìràwọ̀ bá ń jábọ́ sílẹ̀ káàkiri, وإذا البحار فجرت àti nígbà tí àwọn odò bá ń tu, وإذا القبور بعثرت àti nígbà tí wọ́n bá dorí àwọn sàárè kodò tí wọ́n sì mú àwọn ohun tí ó wà nínú wọn jáde. علمت نفس ما قدمت وأخرت. Nígbà náà ni ẹ̀mí kọ̀ọ̀kan yóò mọ ohun tí ó ti tì síwájú nínú iṣẹ́ rere àti ohun tí ó ti fi sẹ́yìn nínú iṣẹ́ búburú. يا أيها الإنسان ما غرك بربك الكريم. Ìwọ ènìyàn, kí ni ó kó ẹ̀tàn jẹ bá ọ nípa Olúwa rẹ alápọ̀nlé? الذي خلقك فسواك فعدلك. Ẹni tí ó ṣẹ̀dá rẹ, tí ó sì yàwòrán rẹ dáadáa, tí ó sì mú ọ dọ́gba. في أي صورة ما شاء ركبك. Ó tò ẹ̀yà ara rẹ papọ̀ sínú èyíkéyìí àwòrán tí ó fẹ́. كلا بل تكذبون بالدين. Rárá, bí kò ṣe pé ẹ pe ẹ̀san ní irọ́. وإن عليكم لحافظين. Ṣùgbọ́n dájúdájú àwọn olùṣọ́ nínú àwọn màláíkà wà pẹ̀lú yín. كراما كاتبين. Àwọn alápọ̀nlé olùkọ́ iṣẹ́ ìdásílẹ̀. يعلمون ما تفعلون. Wọ́n mọ gbogbo ohun tí ẹ̀ ń ṣe. إن الأبرار لفي نعيم. Dájúdájú àwọn olùṣe rere yóò wà nínú ìdẹ̀kùn. وإن الفجار لفي جحيم. Àti pé dájúdájú àwọn òbílẹ̀jẹ́ yóò wà nínú iná tó ń jó gan-an. يصلونها يوم الدين. Wọn yóò wọ inú rẹ̀ ní ọjọ́ ẹ̀san. وما هم عنها بغائبين. Wọn kò sì ní kúrò níbẹ̀. وما أدراك ما يوم الدين. Àti pé kí ni yóò mú ọ mọ ọjọ́ ẹ̀san? ثم ما أدراك ما يوم الدين. Lẹ́yìn náà, kí ni yóò mú ọ mọ ọjọ́ ẹ̀san? يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. Ọjọ́ tí ẹ̀mí kan kò ní kápá kinní kan fún ẹ̀mí kan, gbogbo àṣẹ ọjọ́ yẹn sì ń jẹ́ ti Allah.